náà lọ mẹ́yìn náà ẹ dákun ẹ mọ́ bínú ta ni ó gbélé nú ẹ̀yin méjèèjì. Actually fiancé mi ni òun since tí a ti ṣe marriage sir èmi ni màmá gbé bí báyìí but òun náà màmá wá láti máa wá wò mí à máa lọ. ṣé aṣọ́àlè fiancé lórúkọ rẹ̀. ó ti sá o actually ò kì í ṣe orúkọ fiancé rẹ̀ kọ́ lórúkọ ẹ̀. mo rò pé ó ní fiancé aṣọ́àlè pé orúkọ rẹ̀ ní fiancé bàbá rẹ̀ ní jásúàlì. Tọ́lá ní gangan ni orúkọ ẹ̀ nǹkan tí mo mí ni wípé ìyàwó àfẹ́sọ́nà mi sà. kì í ṣe pé bóyá o ti fi aṣọ́àlè tán pátápátá. ní pé ṣe wedding lágbára Ọlọ́run. ṣé nǹkan tó ń sọ fún mi ni pé aṣọ́àlè ò ní bọ́ ọ gbé ọkàn mọ́ gbóbe oríṣiríṣi wọnú ilé wa. ó sì ò kò ń ṣe nǹkan tí mo mí nìyẹn. orí ìgbégbé bá sẹ́lọ̀ tí ó fi kó wálé. ẹ wá gbófin mi tọ̀tún ṣẹlẹ̀ tọ́ bẹ́ẹ̀ méjèèjì wì àtàwa. àtàwọn. bàbá etí ká mọ́ gbàgbé òfin inú ilé yìí ṣísẹ̀ntẹ̀lé ni ẹlẹ́mọ̀ yọ wá òun ni ọmọ gbé bíi abẹ́ẹ̀kọ́ lẹ́ṣọ́ lẹ́yìn aago 8 ẹ mọ́ rìnrìn gbèrègbèrè ládùúgbò yìí o. kí ló ṣẹlẹ̀. ẹ̀gbà náà lẹ́wà kólẹ̀kẹ̀ wèrè kan lẹ́kọ̀ọ́ ọ̀run lẹ́nà ń bọ̀ bí àwọn fìgìláńtì ń nà yín bírálà àná faraya ni. kọ́ wa lójúmọ́ ọmọ tájọ́ lójú ara wa ń eríde òkùnkùn ní yìí ń bẹ. èkejì tẹ́nàntì kan ọkọ̀ kan Sunday. tí mo bá wà ń bọ̀ níbo ni kí n gbọ́kọ̀ mi sí. bọ́ ọ bá gbọ́kọ̀ tọ̀dọ̀ rẹ wá ìtanikọ́ gbé sí. ẹni tí ń yọ wá ìtanukọ rẹ̀ ó gbé. tí àwọn olùbá wa gbé ọkọ̀ lọ́nkọ́. àrísìkì ni ọ̀sí àrísìkì. èyí ò ní pé bàbá jọkùnrin àbójóbìn àbójọ́ rẹ̀ wàhálà tọ̀dọ̀ rẹ̀ nu. ta ni ó sanwó ẹ̀. ọmọ táwọn fẹ́ ológbò táwọn fẹ́ kò ní bàbá. àbọ̀ mi ṣe sádàkà fún ọ bòròró tó gbé dání. chairman bàbá olóyè ọ̀túnba ni wọ́n ọ̀túnba ẹ̀mí la fẹ́ ń tara wá jẹ. bẹ́ẹ̀ kólẹ̀kẹ̀ dí ìyàwó rẹ̀ sọ́rùn tọ́wọ́ wá ń dára ní mi ò rí o wọ́n wọ yẹ̀yẹ́ rẹ̀ ni. bẹ́ẹ̀mi náà bá bá lò lẹ̀kẹ̀ lọ́la àwọn ọmọdé sí ìfúnnu. ẹ̀kẹta ń bẹ̀ ni pé ẹ san owó àwọn 6 ìyẹn 11,000. àlẹ́ ọ̀tún ni. àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná ní ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀mí owó NEPA. lẹ́fà. but tó bá rí bẹ́ẹ̀ yẹn landlord sir èmi lérò wípé oníkálukú ní mítà títí ẹ̀ and NEPA dẹ̀ni yìí monthly náà máa ń mú bill wá so owó wọn ò kì í ṣàsansílẹ̀ náà. ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi gbà wàrà ọmọ òfin ọ̀ntẹ̀ lójúmọ́lẹ̀ sóyọ márùn-ún ọmọ òfin o. ẹ̀kẹrin ẹ sanwó water resistant owó omi tán bá lè já omi pẹ́ kò sí pé èèyàn ń gbómi jáde kò sí pé èèyàn ń gbómi wọlé ara òfin lẹ́yìn náà. ẹ wò chairman ṣàrí àwọn òfin tí ẹ̀ ń tòjọ́ lẹ̀ ó wà illegal ǹjẹ́ ẹ gbọ́ mi ṣàrí ẹnìkan gbọ́ kọ̀ọ̀kan wọlé ẹnìkan kówó NEPA lẹ̀ kò sí ohun tó kàn yín pẹ̀lú ẹ̀ kò yín sẹ̀. mo dẹ̀ ti máa ń ṣàlàyé fún yín ẹ̀kọ́ etí ìkún sí èèyàn ti sanwó ó sanwó lé nìyẹn kẹ́ẹ̀dẹ̀ kó kọ́kọ́rọ́ lé wọn lọ́wọ́ very simple kọ́kọ́rọ́ dà. àyùlì yẹn sí mi ọ̀fẹ́ kọ́ mi ní nǹkan tí mo mọ̀ bàmọ́ kọ́ rí ọ tí mo gbà ọ́ mo rò pórí rẹ̀ pé ni àgbàgbà mo súnmọ́ dáadáa mo rí pé yes o ní ọpọlọ kankan bí ẹ tó bọ́ lọ́wọ́ aládùúrà lọ̀rọ̀ rẹ rí ẹ̀wọ̀n bàbá rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mú ọ kọ́kọ́rọ́ kísìnì ló kú àti kọ́kọ́rọ́ stọ́ kọ̀tán ẹlẹ́gbẹ́ pẹ̀pẹ̀. ẹ wò ó ẹ mọ́dún lóhùn bẹ́ẹ̀ ni ẹ̀yin nìkan kan yín tí ó gba kọ́kọ́rọ́ ní ọ̀sán 5,000. èwo ni haha. 5,000. owó kọ́kọ́rọ́ kí náà àtọ̀sán ní ààyìn nígbà pé gbogbo owó náà láti san àìsanwó kọ́kọ́ àsanwó omi àsanwó NEPA gbogbo ẹni mo ṣe sẹ́yẹ́kìnẹ̀ sí báǹkì ṣé ìbò ní ògbélé ni. ńgbà ẹlẹ́sìn owó sí báǹkì ò ṣe kó kọ́kọ́rọ́ lélẹ́yìn lọ́wọ́